bọ́tọ̀ bá àtàkì ẹ̀ ó lè sìn ẹ́ jàmbá. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ ọmọ fọlọ́ọ̀mù yọ ṣe fídíò dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri dúpẹ́ lọ gbogbo ọba nítorí bàbá wa lọ dúpẹ́ lọ́wọ́ àlùfáà gbogbo àlùfáà kọ́ lọ́ àtàkì ẹ̀ o wọ́n fẹ́ fọmọ yẹn lọ kàn ẹ̀ o àwọn àlùfáà kan bẹ tó ń jà fún ọ lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run búra àwọn àlùfáà kan tó ń jà fún ọ lẹ́yìn tó sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí àwọn ti wọ́n àwọn ọmọ àwọn pé wọ́n kílẹ̀ pé wọ́n fi ìjà ẹ̀sìn dá wà lálẹ́ fún. ìdá ìṣe gbọ́ ọmọ Ìlọrin. kí sí gbogbo ọmọ Ìlọrin ló mọ̀ ẹ̀jà kódà gan 80% àwọn ọmọ Ìlọrin wọn kò sí tó wá sí fún ẹ. dúpẹ́ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin àpapọ̀ Ìlọrin tó dúpẹ́ ọpọlọ múra èmi ń parọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ o lọ́n bá mi sọ̀rọ̀ wàhálà kódà àfàlà bíbù fẹ́rẹ̀ rẹ̀ wà láìpẹ́ láì èmi ò kẹ́lẹ́ gbogbo ẹ̀kọ́ ni màá sọ fún ẹ wọ́n bu àwọn àlùfáà yìí wọ́n bu ọba Ìlọrin wọ́n fún ọlẹ̀ gbogbo ẹ ti lọ báyìí àwọn náà ò ní ta sí gbogbo kí ayé ẹ tó bá ta sí ẹni kan ta sí ìyẹn ò ti jà ní ẹ bá bú bàbá mi lé sí láàrin iṣẹ́ tó mọ yóò máa rí wọ́n bú bàbá tiẹ̀ náà bàbá búyà mi ní sí búyà rẹ bàbá bọ́mọ mi náà bọ́ ọmọ tiẹ̀ náà yóò dìjà bẹ́ẹ̀ mọ̀ jẹ́ ká fi lẹ́fù ẹ̀sìn ká fi dá wa lálẹ́ ká fi ro yẹn lẹ̀ ẹ ti ká fèsì àwọn bá lè àwọn àgbèrè ló kó nísìnyí olè lódò àwọn èèyàn lè nìkan free kò sí free movement yẹn ní kẹjẹ ká fèsì ẹ ká fi gbogbo ẹwẹ àwọn tó kù kiri ẹdùn mi gan o ká ní pé wọn tètè pè mí lọ́dẹ̀ kí wọ́n fẹ́ dín ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ní kí ni mo fẹ́ máa lọ pé kí n lọ tètè bọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ ti bá tètè débẹ̀ bẹ́ẹ̀ kò lè tó báyìí gbogbo nǹkan láì tọ́lọ́ mi ọba tó ní wá òun ló mẹ́tò ọlọ́mọdé tó rẹ wá wálé ayé èmi ń tèmi lọ́dọ̀ tèmi èmi gbàgbọ́ lọ́wọ́ ọba kan bẹ tó dá mi òun ló sì lẹ̀ mí mi lọ́dọ̀ màá sì kújọ́ kẹ́kẹ́ lọ bá nígbà táwọn bàbá mi kó dáadáa ju ẹnìkan bẹ tó dá mi nígbà tí mo sì bẹ́nu ìyá mi èmi nìkan mo bẹ́ ń bẹ̀ ẹnìkan ní fún mi ló ń jẹ́ mẹ́ ẹnìkan ní ṣètò bí mo ti wà ń bẹ̀ ẹnìkan ló ṣètò mo ti dénú ìyá mi ọ̀dẹ̀ ní ọ̀sán lọ́hùn èmi gbà bọ́ lọ́hùn wa o èmi àtisọ́ ọmọ aládìkún ọmọ tí kíláàsì àbẹ̀ kẹ́ mọ́ gbà bọ́ lọ́hùn wa ní tèmi ọba tó ní mi wà tó dá mi ọlọ́run yẹ parẹ́ bàbá wa ò lè rìsà bàbá wa. Alhamdulillah, adúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala. أتركت النبوة محمد صلى الله عليه وسلم إك الله عز وجل أتولى جتانكم بان نبوة محمد كما بان ولا لديك وسنبه وصحابه يوم يعلن الإسلام نور السنة نبوة محمد صلى الله عليه وسلم أكد وعيك السلام عليكم ورحمة الله وبركاته بارك الله فيكم نقبات منصر ابن دارات الشفوة ونقبام رلوبي إيتان سلطان في شلائي صلى الله عليه وسلم masha Allah wa tanka kyan fadin rẹ̀ kò lè kárí kó sì lè ṣe kíni kó sì lè ká oko gbogbo alágbọ́n tí arákùnrin Sunday Igboho yìí sọ lórí ọ̀tá Ọlọ́run ahlakahullah kálọ́bẹ̀ẹ́dà kó mọ́sà parẹ́ nípa pé wọ́n fẹ́ mú wọn mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. In tó wá bà nínú jẹ́ jù nọ́rọ̀ tí arákùnrin yìí sọ òun náà ni àwọn gbólóhùn mẹ́ta kan tó sọ pé kíta ni Ọlọ́run lọ mọ̀ pé kìí ṣe gbogbo àwọn àfáà ni wọ́n ń bóun jà nípa àwọn àfáà kan bẹ tó yá sí pé wọ́n sí lórí social media tó sì fẹ́ràn Tani Olohun one. Then ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà kan bẹ tó yá sí pé wọ́n ń bẹ lórí social media tí wọ́n ò tún kórìíra Tani Olohun yàní wọ́n fẹ́ràn Tani Olohun. Oye ó wá dákọ̀ ẹnìkan tí ń ṣe àfáà Lẹ́bíbù Lágbàjì ipa àfáà Lẹ́bíbù Lágbàjì wọ́n fẹ́ràn Tani Olohun. Tọ́rọ̀ yìí bá jẹ́ òótọ́ nǹkan ti ṣe ìsìláàmù jìnnà wallahi alazim. Tọ́rọ̀ yìí bá sì jẹ́ òótọ́ tọ́rọ̀ yìí bá jẹ́ òótọ́ tó bá rí bẹ́ẹ̀ a já sí pé ẹ̀yin tẹ́ gbé súnnà dání ẹ ní iṣẹ́ púpọ̀ láti ṣe
tèmi náà sì jẹ́ kan nù yín. Oye, lára iṣẹ́ tẹ́ ní láti ṣe ni pé kì í ṣe iṣẹ́ ìsọ pé báyìí ló yẹ kẹ́sìn rí báyìí ló yẹ kẹ́sìn rí nìkan. Oye, iṣẹ́ bó lẹ́tì máa bá ọwọ́ àwọn ẹni tí wọ́n bá fẹ́ gbọ́wọ́ yan àwọn ahlus sunnah wal jama'ah jẹ lọ́nà òfin. Oye, bó lẹ́tì máa gbọ́wọ́ ìbá irú nǹkan báyẹn jà. So kéèyàn jáde síta gbangba lórí àwọn aburú tẹ́ni yìí ń ṣe tí ọmọ ọ̀tá Ọlọ́run ọba yìí ń ṣe, kẹ́nìkan wá jáde nípa gbangba kó wá sọ pé àwọn àfáà kan ń bẹ nípamọ́ tó yá sí pé wọ́n fẹ́ràn ta ni Ọlọ́run. Àwọn kan dẹ̀ wà lórí social media tó yá sí pé wọ́n fẹ́ràn rẹ̀. Ẹ ti mọ̀ pé kò sẹ́nikẹ́ni tí ó wà nínú àwọn ẹni tí wọ́n fẹ́ràn ọ̀tá Ọlọ́run ọba yìí bí èṣà àwọn alágàbàǹgebè, àwọn olójú méjì bí ọ̀bẹ, àwọn mùnáfìkì. Oye, àwọn mùnáfìkì, àwọn ẹni tó já sí wípé mùnáfìkì ni wọ́n sì tún máa pe ẹ̀yin ahlus sunnah wal jama'ah, wọ́n máa pe ẹ̀yin lálákatakítí. Wọ́n máa pe ẹ̀yin tó já sí wípé ẹ di ẹ̀sìn Allah ẹ dààmú bó ti yẹ. So ẹ̀ ń pèpè sí ẹ̀sìn Allah ẹ dààmú bó ti yẹ ala basira. Oye, wọ́n máa ṣe kíni, wọ́n máa pe ẹ̀yin lálákatakítí. Oye báyìí, so kò lè tayọ wọn àtàwọn tí wọ́n bá jọrú wọn bẹ́ẹ̀. Àtàwọn tó bá ṣe kíni, tó bá jọrú wọn bẹ́ẹ̀. Tọ́, ta ni ó wá fẹ́ràn eléyìí tí ìbá ṣe ọ̀tá Allah bẹ́ẹ̀ dà? Ta ni Ọlọ́run yìí? Kò sí èébú tí ò bú Allah subhanahu wa ta'ala, kò sí èébú tí ò bú Allah bẹ́ẹ̀ dà tán. Kò sí tí ò pé Allah bẹ́ẹ̀ dà tán. Oye, nítorí àtijẹ àti mu. Ta ni Ọlọ́run yìí? Ọ̀tá Ọlọ́run yìí kò sí tí ò pé Annabi sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam, kò sí tí ò pé tán ní títorí àtijẹ àti mu. Àwọn onídìí ká máa ṣe kíni, ká máa repeat àwọn èébú tó bú Allah bẹ́ẹ̀ dà àti Annabi. Oye, nídìí ká máa ṣe tẹ̀kárọ̀ ẹ̀. Ta ni Ọlọ́run yìí? Ọ̀tá Ọlọ́run yìí kò sí èébú tí ò bú al-Qur'ani tán nítorí kíni, nítorí àtijẹ àti mu. Òun lẹni àkọ́kọ́ tí mo rí tó kọ́kọ́ dáná sun Qur'ani lórí social media nílẹ̀ Yorùbá. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dáná sun al-Qur'ani istihzahan bil Qur'an, lẹ́ni tí fi ń fi al-Qur'ani tí fi ń ṣe kíni, tí fi ń ṣe tí fi al-Qur'ani ṣe tí fi al-Qur'ani ṣẹ̀fẹ̀. Oye, so òun lẹni àkọ́kọ́ tá kọ́kọ́ rí. Ọmọ ọ̀tá Ọlọ́run ọba yìí, òun ló kọ́kọ́ fi ọdún àwọn mùsùlùmí ló kọ́kọ́ fi ṣe yẹ̀yẹ́ pẹ̀lú pé Ọlọ́hun fẹ́ pa ẹran ẹlẹ́dẹ̀ fún Ògún táwọn ń bọ tí è ṣe Allah subhanahu wa ta'ala. Oye, àwọn ẹmọye àwọn ìbàjẹ́ àtàbúrú tọmọ ọ̀tá Ọlọ́run ọba yìí ti ṣe. Tó bá jẹ́ lóòótọ́ ní ẹ̀yin kan bá wà tẹ́ pera yín láàfà, kálá bá lè jáde sọ lóòótọ́ ni pé lóòótọ́ o, bí Sunday Igboho ṣe sọ òun náà ló ti rí o, ẹ fẹ́ràn ọ̀tá Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá fi lè rí látẹnu yín tẹ́ sọ tá sì rí pé wí, lẹ́yìn tá bá fi ẹ̀rí lẹ̀ fún yín tán, lẹ́yìn tá bá fi ẹ̀rí lẹ̀ fún yín tán, tá ṣàlàyé fún yín, tẹ́ gbà, tẹ́ sì gbọ́, tẹ́ sì wà convinced. Oye, ẹ di kèfèrí pé ẹ fẹ́ràn ẹgbẹ́ èèyàn báyìí. Ẹ di kèfèrí pé ẹ ní wàláhù fún èèyàn báyìí. Ọ̀tá Ọlọ́run ọba pọ́nbélé leléyìí. Ọ̀tá Allah bẹ́ẹ̀ dà pọ́nbélé leléyìí. So, wallahi nǹkan ṣe ìfẹ́ sọ pé nǹkan ṣe Islam nílẹ̀ Yorùbá, nǹkan ṣe Mùsùlùmí nílẹ̀ Yorùbá gan. Àdánwò ó kọlù Mùsùlùmí nílẹ̀ Yorùbá gan. Wallahi al-azim. Oye, wallahi al-azim.
so ẹ wo bí Sunday Igboho ṣe ń sọ pé àwọn àáfàá kan ń bẹ tí wọ́n fẹ́ràn ọ̀tá Ọlọ́run ọba ẹ wo bí ṣe ń sọ so àwọn tí wọ́n gbẹ́sìn Allah dáadáa ni àwọn ní pírọ́blẹ́mù yín gbèsè ayé yín so àwọn lẹ kórìíra àwọn lẹ fẹ́ rí àwọn nínú yín bàjẹ́ sí nígbà tó yá sí pé wọ́n ń dín yín lọ́wọ́ àwọn ìbàjẹ́ àtàbùrú tẹ́ fẹ́ ṣe so wọ́n ń dín yín lọ́wọ́ àwọn àgbákò tẹ́ fẹ́ máa dálẹ̀ lórúkọ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ẹ lọ túbá so ẹ̀yin tẹ́ bá mọ̀ ìpẹ́yìn ni Sunday Igboho ń rí fáàsì ó dákọ̀ àfáàlẹ̀ bíbù lágbàjì tiwọn àti ráwọn oye tó bá jẹ́ òótọ́ tọ ẹ̀yin míì tí Sunday Igboho dárúkọ yín tí ò pokọ yín oye báyìí tí ò pokọ yín tẹ́ ẹ sì mọ̀ ìpẹ́yìn ní rí fáàsì wípé ẹ fẹ́ràn ọ̀tá Ọlọ́run ọba yìí ẹ lọ túbá kò sí ní tá a fẹ́ fi ìpanu yín kò sí ní tá a fẹ́ fi ṣe kẹ́ ẹ parun sórí irú tẹwà kò sí ní tá a fẹ́ fi tà kẹ́ ẹ padà sójú ọ̀nà òdodo kẹ́ ẹ padà síbi ń tá lọ́bẹ̀ẹ́dà nífẹ̀ẹ́ sí ohun tá a fẹ́ fún yín nìyẹn ọlọ́bẹ̀ẹ́dà yóò ṣe rọrùn so mùsùlùmí kan ò gbọ́dọ̀ fẹ́ràn ọ̀tá Ọlọ́run ọba yìí o mùsùlùmí kan ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ o mùsùlùmí kan ò gbọ́dọ̀ ní ìfẹ́ kan tí ń dún yẹ́wúyẹ́ lọ́kàn rẹ̀ sírò èèyàn jákujàku báyìí kí ọlọ́bẹ̀ẹ́dà mọ́ ṣàfihàn tí mọ́nà ó bá wúlò fún tí ó bá sí ní wúlò fún kí ọlọ́bẹ̀ẹ́dà kó ṣe kíni kó dáṣẹ́ ra èyí tó lẹ́tọ̀ọ́ sí fún. Àkámọ́ àti Mọ́mì Èjì Ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ọ̀rọ̀ tí àáfàá yìí sọ ó bá ọpọlọ mu bí?